ọmọ Yorùbá àṣírí ti tú o. Mo ní àṣírí méjì kan tí mo fẹ́ pè síta fẹ́yìn yẹn wa tí mo fẹ́ kájọpẹ́ tá a wá gbọ́. Ọmọ Yorùbá ẹ súnmọ́ bíṣẹ́ àṣírí wọn ti tú. Àṣírí wọn ti tú o, àṣírí wọn ti tú, àṣírí wọn ti tú o, àṣírí wọn ti tú. Gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ, gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe bàjẹ́, gbogbo wọn ló lọ́wọ́ ń bẹ. Àtìkù lọ́wọ́ ń bẹ, Àtìkù lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe bàjẹ́, Àtìkù lọ́wọ́ ń bẹ. Obi lọ́wọ́ ń bẹ, Obi lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe dàrú, Obi lọ́wọ́ ń bẹ. Arẹ́gbẹ́ lọ́wọ́ ń bẹ, Arẹ́gbẹ́ lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe bàjẹ́, Arẹ́gbẹ́ lọ́wọ́ ń bẹ. Ṣèyí Mákindé lọ́wọ́ ń bẹ, Ṣèyí Mákindé lọ́wọ́ ń bẹ, bí Nàìjíríà ṣe bàjẹ́, bí Nàìjíríà ṣe dàrú, Ṣèyí Mákindé lọ́wọ́ ń bẹ. Àwọn ọmọ Yorùbá ó lágbára ó lẹ́tìkẹ́ gbogbo àti wọn kàkalẹ̀ pátápátá ló lọ́wọ́ ń bẹ ní bí Nàìjíríà ṣe dàrú ó ṣe bàjẹ́. Torí tí wọ́n bá lọ́wọ́ ń bẹ ni a ṣe gbọ́ gbogbo wọn ń pariwo àwọn Fúlàní ń pa wá lọ́tún wọ́n ń pa wá lọ́sì wọ́n ń jí wa gbé lọ́tún wọ́n ń jí wa gbé lọ́sì. Gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí ṣé wọ́n sọ gbójú wọn ṣé wọ́n dọ́gba àwọn òrí nǹkan tí ń ṣẹlẹ̀ ni sójú wọn fọ́ ni àbẹ́ tí wọ́n di gbogbo ariwo tá à ń pa tí wọ́n dọ́gba àwọn ọ̀gbọ́n ni wọ́n wá kọtí ikún ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìdìbò 2027 òun ló wà lọ́kàn wọn tó ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Àwọn tí ẹ̀ ń fẹ́ kí wọ́n dìbò fún yín tẹ́ ẹ fẹ́ kí wọ́n dìbò fún yín àwọn náà kọ́ ni wọ́n ń jí gbé yìí ni àwọn náà kọ́ ni wọ́n ń pa yìí ni àbí nígbà tí wọ́n bá pa ogun wọn tán nílùú táwọn fẹ́ kù tó padà dìbò fún yín ta ló fẹ́ kù tí ó padà dìbò fún yín gbogbo yín kí ló dé ṣe báyìí kí ló dé nífẹ̀ẹ́ àwọn tí ẹ fẹ́ kí wọ́n dìbò fún yín ẹ nífẹ̀ẹ́ wọn torí tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ni ó yẹ kẹ́ ẹ pariwo lórí ìṣẹ̀lẹ̀ táwọn Fúlàní tí wọ́n ń ṣe wá lórí báwọn Fúlàní ṣe ń pa wá. Ẹ wo ìyàwó èèyàn tó pa ní Kwara ẹ wo ìyàwó èèyàn tí wọ́n tó pa ní Kwara ẹ wo ìyàwó èèyàn tí wọ́n pa ní Ìgbómìnà ẹ wo ìyàwó èèyàn tí wọ́n pa lẹ́kìtì. Àgbọ́ síngọ̀ kan lẹ́nu Peter Obi tó kọ̀ dẹ́mu ìwà yẹn àgbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Àtíkù Abubakar tí wọ́n kọ̀ dẹ́mu ìwà yẹn àgbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Ṣèyí Mákindé àgbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Arẹ́gbẹ́ṣọlá. Àmọ́ ọ̀nà tẹ́ gbà tẹ́ẹ̀fì gbàgbára lẹ́yìn bàbá Tinubu èèlẹ̀ sá. Ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire abẹ́ wa ni àwọn òwa ni lóòótọ́ ọ̀pọ̀ nǹkan ló ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà tí ó dùn mọ́ wa nínú àmọ́ ẹ má jẹ́ jíjẹ́ kí ilé ìkọ́ bó máa lọ́wọ́ o eléyìí ọwọ́ wa ló sì wà àmọ́ ẹ má jẹ́ kó dúpọ́ máa lọ́wọ́ torí òṣèlú à ń bẹ gbogbo èèyàn wa ni bí ọ̀kà bẹ́ẹ̀ fún APC o àmọ́ mo fẹ́ kí ilẹ̀ Yorùbá tó gba ìtúsílẹ̀ òun ló fà tí ìfẹ́ fi jẹ́ kí wọ́n gba ìjọba lọ́wọ́ bàbá Tinubu ló túmọ̀ sí pé gbogbo àṣírí tó ń bá ti gbọ́ nípa àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ wọn ìwà ìbàjẹ́ tí wọ́n wù tó ń bá ti gbọ́ bá ìmọ̀ wa mú síta fẹ́ ìyẹn wa á tó mẹ́fẹ́ tá a wa gbọ́. Ọmọ Yorùbá mo fẹ́ ká farabalẹ̀ kí wọ́n plé ọkàn nínú àṣírí wọn tó tú kádọ́wé ti gbọ́ kí tó wá plé kejì àtẹ̀kẹta sẹ́ni gbọ́ ẹni bá wa ká lọ. Olóṣèlú alátakò ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé abẹ́lẹ̀ lòun ti ṣiṣẹ́ tó sì jẹ́ ògbólógbòó ìwọ̀nù ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Sálíù Lukman òun àti tú àṣírí ìgbésẹ̀ tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti láti jẹ́ kí gbọ́n wà níṣọ̀kan tó fi jẹ́ pé bí wọ́n bá padà yan ẹni tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress
kò ní sí wàhálà débi wípé ẹgbẹ́ náà yóò fọ́ tí gbogbo àwọn tí olórúkọ nínú ẹgbẹ́ náà tí wọ́n yóò wá kúrò tí wọ́n lè lọ jáde dìbò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀. ẹ̀rọ àti pé lọ́dún tó kọjá ogúnjọ́ oṣù kẹta ọdún 2025 the 20th of March 2025 ní àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, Peter Obi, Malam Nasir El-Rufai, Rotimi Amaechi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kóra wọn jọ wípé àwọn yóò parapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú kan láti gba ìjọba kúrò lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ pé nínú ọdún tá a wà nínú ẹ̀yìn inú gbajúgbajà olóṣèlú ìlú Kánò ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ní Nigerian People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 nínú sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso ìwé náà tó ti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ADC. ṣáò pẹ̀lú bí àwọn olóṣèlú ńláńlá bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ṣe wà ní ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sì ń fi ìfẹ́ hàn láti díje du ipò ààrẹ ìwọ̀n Àtíkù, Peter Obi, Rotimi Amaechi àti Kwankwaso fún rẹ̀ níṣe ní ẹ̀rù tí ń ba àwọn olólùfẹ́ àti alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ADC pé bí wọ́n bá padà yan olùdíje fún ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú ADC ó ṣeé ṣe kí ẹgbẹ́ náà kó padà fọ́ nínú pé àwọn tí wọn ò bá dùn sí ẹni tí wọ́n bá fún tíkẹ́ẹ̀tì ká gbóná kúrò níbẹ̀ kó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yìí tàbí fún ẹgbẹ́ òṣèlú ADC. ilé ìgbọ̀nì Sadu Lukman tó jẹ́ ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC lásìkò yìí tó lè jẹ́ pé ipa takuntakun ló ń kó lábẹ́lẹ̀ ló máa sọ̀rọ̀ lórí tó sì jẹ́ kó di mímọ̀ pé eléyìí ò ní ṣẹlẹ̀ o. àwọn tí wọ́n gbogbo ọ̀nà tí yóò fi ń ṣẹlẹ̀ ní inú ẹgbẹ́ òṣèlú ADC nínú ọ̀rọ̀ tí Sadu Lukman tí ó jẹ́ ọmọgbé ìpínlẹ̀ Kaduna tó sọ̀rọ̀ tó jẹ́ kó di mímọ̀ pé ìpàdé tí wọ́n lè láàárín gbogbo àwọn tó jẹ́ gbajúmọ̀ olóṣèlú ní ẹgbẹ́ òṣèlú ADC wípé báwo ni wọn yóò ṣe pín ipò àwọn tí wọn bá rí tíkẹ́ẹ̀tì gbà kí wọn yóò fún wọn wọn bá dé ipò ààrẹ tó sì jẹ́ gbogbo ilé làwọn ti yanjú èyí tí ò ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn bá yan olùdíje tán. bẹ́ẹ̀ ló ní eléyìí náà kò tún ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ báwọn bá gbàjọba nítorí pé ẹgbẹ́ òṣèlú APC nígbà tó kó àwọn jọ nígbà tó dé ìjọba tán wọn máa bọ́ ṣe fẹ́ pòpò nítorí pé wọn tí ì ṣètò ẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó wà wọn ò lè ṣe wá ṣe ń táwọn ti sọ báwọn yóò ṣe pín ipò kọ̀ọ̀kan. ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ gbọ́ àlàyé tẹ́ ẹ gbọ́ tán yìí ẹ gbọ́ dáadáa. ohun tẹ́ bá rí mo fẹ́ kẹ́ bá mi kọ sábẹ́ comment. eléyìí jẹ́ àṣírí àkọ́kọ́ tí mo máa play fún yín. mo wá tún fẹ́ kẹ́ ẹ fà balẹ̀ kẹ́ ẹ tún gbọ́ àṣírí ẹ̀kejì. agbẹnusọ Wike ọ̀rọ̀ tó sọ nípa Ṣèyí Mákindé nípa ìgbésẹ̀ tí Ṣèyí Mákindé ń gbé mo fẹ́ kárí tó fi tá a wá gbọ́ ẹ̀yin wa tẹ́ ń wà nílé ṣe ti gbọ́ ẹ tí mo bá wa ká lọ ó yá. ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe tó tún jẹ́ ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ ròyìn fún gómìnà ìpínlẹ̀ Rivers àná tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí Nyesom Wike ìyẹn ọ̀gbẹ́ni Lérè Ọláyínká ó máa ti tú àṣírí ńlá nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ jùlọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé tó sì jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí Mákindé tó ń wá káàkiri lásìkò yìí ni bí yóò ṣe di igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó ń bọ̀ lẹ́yìn igbákejì ààrẹ tẹ́lẹ̀ tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 ìwà Alhaji Atiku Abubakar. ṣùgbọ́n tó yẹ pé èdè àsìkò tí àwọn ń ṣe àkójọpọ̀ ròyìn yìí gómìnà Ṣèyí Mákindé tàbí àwọn agbẹnusọ ẹ̀ tàbí àwọn onígbàlẹ́gbẹ́ wọn tí ì fèsì sí ẹ̀sùn tí Lérè Ọláyínká tó fi kan Mákindé dásìkò yìí. ẹ̀rọ tó wípé èdè àìyedè àti ìjà wà láàrin Wike ọ̀gá Lérè Ọláyínká àti Mákindé tó yẹ jẹ́ pé àwọn méjèèjì wọn ti ju bọ́ǹbù àti òkú ọ̀rọ̀ fún síra wọn. èyí ló sì jẹ́ kí Lérè Ọláyínká kó máa fi gbogbo ìgbà kó máa fi tako Ṣèyí Mákindé níbi ẹ̀rọ ìjára láti gbèjà ọ̀gá ẹ̀ tó ń sanwó oṣù fún ẹ̀. ṣáò ní ìpàdé tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò tó ṣe ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́sẹ̀ tó kọjá èyí tí gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ olùgbàlejò ẹ̀ ìròyìn inú máa jẹ́ kí Lérè Ọláyínká kó tó bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti gómìnà Ṣèyí Mákindé. ẹ̀rọ ti pè é níbi ìpàdé tí àwọn adarí alátakò náà ṣe lọ́jọ́ àbámẹ́ta tó ṣe sátidé ọ̀sẹ̀ tí ó kọjá ilẹ̀ gómìnà Ṣèyí Mákindé ló ti ránṣẹ́ ìkìlọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC wípé kí wọ́n gbọ́ máa rántí ọjọ́ ọ̀la o
kí wọ́n sì ráyé kí wọ́n sì rántí láti hùwà rẹ̀ nítorí pé bí nǹkan ṣe lọ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ń da gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò wú onígbà bá fi lọ gbìyànjú láti rí i wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò fi ẹsẹ̀ múlẹ̀ tó wá jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ẹnìkan ni wọ́n ríra wọn tó fẹ́ dẹ́dìbò ní ọdún 2027 oníkan ọ̀rọ̀ tí ogun owó ẹ̀ tiẹ̀ tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ọdún 1965 tó jẹ́ pé ìlú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ìlú dariwo ńlá tó jẹ́ pé àwọn èèyàn wọn sọ pé Mákindé ó ń lórí ọgbẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní orílẹ̀-èdè Nàìjíríà ni. ṣáà nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú Ọláyínká jẹ́ kó di mímọ̀ wípé àṣírí táwọn èèyàn mọ̀ tí Mákindé ló ń sọ ní ọ̀rọ̀ yìí ni pé igbákejì ààrẹ ìlú ń lè ó ní gbogbo ọ̀nà ni wọ́n fi ṣe igbákejì Alhaji Atiku Abubakar bẹ́ẹ̀ ló ní bílíọ̀nù 10 náírà ló ti ṣèlérí fún Atiku lóun yóò gbé sílẹ̀ tó bá fi lè ṣe òun fi òun ṣe igbákejì ẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni lórí Ọláyínká ń fi tú àṣírí síta tó sì jẹ́ pé dàsìkò yìí ni Ṣèyí Mákindé tàbáwọn agbẹnusọ ẹ̀ tàbáwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ti fèsì lórí ẹ̀ dàsìkò tá a ṣe àkójọpọ̀ rẹ̀. ẹ̀yin èèyàn wa mo lérò pé àṣìbè tí mo mú wáyé mo lérò pé ẹ gbọ́ dáadáa sọ yẹ kó rí bẹ́ẹ̀ sọ yẹ kí a tún máa tako ọmọ ìyá wa tó jọmọ Yorùbá ẹ̀yin èèyàn lọ́wọ́ tá a wà yìí kò tún yẹ kí ilé kó tún máa ṣẹlẹ̀ sí wa kò yẹ kó tún máa ṣẹlẹ̀ sí wa ohun tó ń ṣe wá lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ó ju gbogbo wa táwọn fífi wù lọ náà wọn ò kí ẹ̀ fún ẹ̀yà tí wọ́n jẹ gómìnà lé lórí wọn ò kí ẹ̀ fáwọn èèyàn tí wọ́n jẹ gómìnà lé lórí bí wọ́n ti jí wọn gbé tí wọ́n ń pa wọ́n sí àsọpọ̀ dùnmọ́ nínú ni ó sì ẹ̀dùnmọ́ nínú ni torí tó bá dùnmọ́ nínú ni ó yẹ kó ti gbégbèsè tàbí káwọn kó ti sọ gbólóǹkà méjì lórí ìwà burúkú táwọn Fúlàní wù lé wa lórí àmọ́ kàkà tí wọ́n sọ̀rọ̀ nípa ìwà tí wọ́n wù eré 2027 ni wọ́n ń sá tó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ń sá eré 2027 wọ́n sì mọ̀ pé èèyàn wa ló wà ń bẹ ọmọ Yorùbá ló wà ń bẹ àwọn wọ́n fẹ́ torí ẹ̀yà míì àyítorí ìjẹkújẹ wọ́n fẹ́ gbàbọ̀dé fẹ́yà míì láti pé àwọn yọ ọmọ ìyá wọn kó ń bẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé nígbà tí àwọn ẹ̀yà míì táwọn ń jẹ ìjọba Nàìjíríà ṣé ìjẹ́ àárí alátakò pẹ̀lú ẹ̀yà wọn bí ṣé àárí alátakò pẹ̀lú ẹ̀yà wọn bí kí ló wá dé nígbà tó wá torí tiwa kàkà fẹnu pò ká fi mọ̀sọ̀kan láàrin wa kájẹ́ ìfà Tinubu kó lo ọdún 8 wọn kó pé àṣẹ yẹn ọgbà àti ilé wọn kó lórí ipò lẹ́wà ń sá tó yẹ kó rí bẹ́ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá kò gbẹ̀yìn bẹ́ẹ̀ Ṣèyí Mákindé náà kò gbẹ̀yìn bẹ́ẹ̀ Ọbásanjọ́ àwọn náà gbẹ̀yìn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé fipá Tinubu lọ́hùn lẹ̀ ẹ jẹ́ kí wọ́n àwọn náà sọ ọdún 8 tí wọ́n kó pé ẹ jẹ́ kí wọ́n ṣe ọdún 8 wọn kó pé ohun tí ń jà wá nílẹ̀ Yorùbá gangan òun ni ẹ jẹ́ ká dì pẹ̀lú òun ni ẹ jẹ́ ká mójútó àwọn Fúlàní tí ń pa wá tí wọ́n ń jí wa gbé tí wọ́n ò fún àwọn èèyàn wa lọ́kàn balẹ̀ òun gangan ló yẹ ẹ jẹ́ ká mójútó bàbá Tinubu adúpẹ́ lọ́wọ́ yín fún ètò ààbò tẹ́ ẹ gbélé bàbá wa Májàsọ́lá lọ́wọ́ adúpẹ́ Olódùmarè tó bá lọ́rẹ̀ mi yín àwọn ọ̀tá yín tó ń gbógun láti lé yín kò ń bẹ̀ yẹn wọ́n mọ̀ ṣe lásán ni Olódùmarè ò ní fún wọn ṣe kò ní fún wọn ṣe àmọ́ àwọn ọ̀rẹ́ táwọn náà sọ fún Yorùbá Tinubu ẹ má gbàgbé ìlú Nàìjíríà ò fara rọ o orílẹ̀ Nàìjíríà kò fara rọ o eku òkè bí eku o
bẹ́ẹ̀ ni ẹyẹ òkè bí ẹyẹ. Àwọn ọmọ ìta wà ń bẹ́ agídí là fi ń fọ̀n bí ènìyàn torí gbogbo nǹkan ti wọ́n gógó. Gbogbo nǹkan ti wọ́n gógó, epo ti wọ́n, oúnjẹ ti wọ́n, wọn kan tí ń mú ìgbáyàfẹ́ àbáyé pátápátá ló ti wọ́n bá Tinubu. Ẹ̀ẹ́dẹ̀ bá wà kan ṣe sí i. Ẹ̀ẹ́dẹ̀ bá wà kan ṣe sí i. Ṣé ẹ ti gbọ́ ìwọ̀nba ohun tí mo mú wá fún wa náà jù báyìí lọ. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wa. Ojú tẹ́ fojú náà ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ò ní di. Ọwọ́ tẹ́ ẹ bá wa pé ètò yìí tó fi lọ dáadáa, ẹni fọwọ́ náà gbọ́n máa ṣe o. Àwa lámọ̀ wá, bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà lámọ̀dé bá. Ó wọ́n ti mú padà ìbí ẹ̀mẹ́ láìtàn. Èkó ní màá ti bí lẹ́mí TV show. Lókè ògo wa o. Ó dàbọ̀.